ابدأ. الحمد لله رب العالمين، وأفضل الصلاة وأتم التسليم على المبعوث رحمة للعالمين نبينا وحبيبنا محمد وعلى آله وصحبه أجمعين والتابعين لهم بإحسان إلى يوم الدين. أما بعد، فسبحانك اللهم لا علم لنا إلا ما علمتنا فزدنا علما. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم ربنا زدنا علما. اللهم إنا نسألك علما لا يحصى. اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى يا حي يا قيوم برحمتك نستغيث. أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ليت يدعو الله سبحانه وتعالى أشياء صلاة فوق النبي محمد صلى الله عليه وسلم. لا دا صلاتنا وباو على إلي النبي أتي صحابة أتي وبوا وتوابات لنا وجشان الله محمد صلى الله عليه وسلم تتيو في مادي وجوي بند القيامة. لينا أما تشواد بإذن الله تعالى برحمته وفضله علينا إنه فقه الصيام إليه تانقيه ولاتي نوتيرا صفة صوم النبي صلى الله عليه وسلم في رمضان. إبتياوا دلنا هنا وقت الصوم، وقت هنا بعد بالخيط الأبيض والخيط الأسود تفجأ وتعرف يولي تلباس كتواني وقو هكذا ورا discuss الخيط الأبيض والماذا والخيط الأسود كل جاسي بي أتلي إنتاي بدو تلي. so أوا ما تسواجو فيما بعد ذلك لاحقا إن شاء الله. أما واصلني أرى تكيشة الله سبحانه وتعالى تكيشة النبي صلى الله عليه وسلم ولما جتن وجاده أرى فينو الدولي فالفاتمة بني شرع ولما جاسو فينو وبنتابع صلى ما شاهد كشيدي قال الله قال رسوله قال الصحابة. السلام نيوكي أبا. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وسلم. اللهم اغفر لنا اللهم ارحمنا وارحمنا الله الليل الخير الأبيض والخير الأسود. كما نزلت الآية من الآخرة الخيط الأبيض والخيط الأسود لنا aṣọ ìgbà tí àwẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ pé òfin tó wà lórí àwọn sàhábà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní pé idha jaa waqtul iftar gbogbo ẹnikẹ́ni tí ó bá ti jẹun lásìkò iftar kí ni kò lè ṣe? Kò lè jẹun mọ́, kò lè mú mọ́, kò lè súnmọ́ yàwó. ìṣẹ̀lẹ̀ wá ṣẹlẹ̀ sí kan náà sàhábà man huwa Qais ibn Silmat al-Ansari. ó bá sọ̀rọ̀ ìyàwó rẹ̀ fi wá ní ya khaybatan lak. ìṣẹ̀lẹ̀ yẹn ṣe lọ áyà padà wá sọ̀kalẹ̀ uhilla lakum laylata siyam rafathu ila nisa'ikum. ó fi wá débi wa kulu washrabu hatta yatabayyana lakum al-khaytu al-abyadu min al-khayti al-aswadi. ọlọ́ni ẹ máa jẹ ẹ máa mu tí òwú dúdú ó fi yàtọ̀ sí òwú funfun. wà á fẹ́ gbé ẹ̀wọ̀n mi afáwa ni áyà ta kàtọ́ ní sí nígbà táyà yìí sọ̀kalẹ̀
عمل بعض أصحاب النبي صلى الله عليه وسلم إلى اعتقاد أسود واعتقاد أبيض. àwọn kan náà sàbí ànábì sallallahu alaihi wasallam pé wọ́n ní a máa jẹ ká máa mu tó òwú dúdú á fi yàtọ̀ sí òwú funfun, àwọn wá lọ wá òwú dúdú wàíkàlẹ̀ abiyad àti òwú funfun ọwá méjèèjì faja'aluha tahta wasa'idihi tó bá ti pé alẹ́ ti wá ṣú àwọn mú òwú dúdú àtòwú funfun àwọn fi sábẹ̀ pílò àwọn fi rọ níṣù àwọn kan wọ́n sí báyìí àwọn mínú wọn aw yarbitu ahaduhum fi rijlihi ìdáwọn mínú wọn máa ń ṣe ni pé àwọn máa mú òwú dúdú àtòwú funfun wọ́n máa súnmọ́ bí ẹsẹ̀ wọn wọ́n ti súnmọ́ bí ẹsẹ̀ báyìí walam yazal ya'kul wa yashrab tásìkò sàríbá ti wá tó á sì máa jẹun á sì máa mú nǹkan inú òkùnlẹ̀ ló wà àwọn máa jẹ bẹ́ẹ̀ hatta yatabayyanu lahu ru'yatuhuma tó bá tó di kó lè rí kó lè differentiate pé òwú dúdú gangan nílé òwú funfun gangan ní ilé ìgbà náà tó kéjì ọmọ báwọn kan náà sàhábà ni wọ́n ṣe ọkọ̀ gbẹ̀yìn ni ẹ̀rí lórí ọ̀rọ̀ yìí عن عدي بن حاتم نظر عدي بن حاتم رضي الله عنه وعن الصحابة أجمعين قالوا سوى حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود. nígbà tí àyà sọ̀kalẹ̀ débi bẹ̀yẹn àyà wá débi حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود ìbẹ̀rẹ̀ àyà dé nígbà tí àyà sọ̀kalẹ̀ débi báyìí Adi ibn Hatim ó lóun fún ara òun wá lọ rẹ̀ mú òwú dúdú òun tún wá lọ rẹ̀ mú òwú funfun tahta wisadati ó lóun wá fi méjèèjì rọ ríṣù tó bá ti bẹ́sùn lálẹ́ onígbà tó wá dòru òun wá ń wo òwú méjèèjì ẹgbẹ́ kí òun tiẹ̀ lè mọ̀ ìyàtọ̀ láàrin méjèèjì fala yastabinu li olóhun méjèèjì ò tiẹ̀ yàtọ̀ tó gbé ilẹ̀ ti ṣú àti dúdú àti funfun ó ti papọ̀ fagọ́dáòtò idha qila fil arabiyya gọ́dà ẹnikẹ́ ńgbà tí ilẹ̀ mọ́ ó wá dájú lọ rí kẹ́ni náà mọ́lé minal ghudu ìmáadá minal ghudu ó ní fagọ́dáòtò ala rasulillah sallallahu alaihi wasallam olóngbà tí ilẹ̀ mọ́ ó wá dájú lọ káàdì náà mọ́lé sallallahu alaihi wasallam fadhakartu lahu dhalika wa qala ó wá sọ pé àáyà yìí tó ní wákú fakulu washrabu hatta yatabayyana lakum al-khayt al-abyad min al-khayt al-aswad min al-fajr pé àáyà yìí ó ń lọ rí mú dúdú àtòfù òun kàn jẹun òun ò rí kó kílẹ̀ kó yàtọ̀ tó Ọlọ́run wá dáhùn pé innama dhalika sawadul layli wa bayadun nahar. Òwú dúdú àtòwú funfun tọ́lọ́run ọba ń wí olúwa yìí máa ń pò ìmọ̀ ni. Kìí máa ṣe òwú tí wọ́n lọ́dẹ̀ so mẹ́sẹ̀ tó ń so máa tó fi sábẹ́ pílò yìí. In tọ́lọ́run bá mí pẹ̀lú òwú dúdú ni sawadul layl. Sawadul layl. Ó ní dúdú tòru Ọlọ́run bá mí pẹ̀lú òwú dúdú. Ìkejì wá ní bayadun nahar. Funfun ọ̀sán Ọlọ́run bá mí pẹ̀lú òwú funfun. Pẹ́sọ kí ilẹ̀ tó dúdú òru àtọ̀sán yìí tí ó fi clear pé òru ti ń lọ ọ̀sán ti ń bọ̀ ìgbà náà ní kẹ́ tó sinmi ẹ̀ ń jẹ oúnjẹ. Sahli bin Sa'ad radiyallahu anhu wa sahabata ajma'in òun náà tún gbogbo ọ̀rọ̀ ní pé ó nígbà tí áyà tá a sọ yìí nígbà tá áyà yìí sọ̀kalẹ̀ áyà wa kulu washrabu ẹ máa jẹ ẹ máa mu hatta yatabayyana lakum al-khayt al-abyad min al-khayt al-aswad sáàdù sọ pé olúwa ní pàwọn ẹlòmí inú àwọn gbà náà ẹni bá ti wá fẹ́ gbààwẹ̀ nínú àwọn rabata ahaduhum fi rijlayhi al-khayt al-abyad wal-khayt al-aswad yóò wá so òwú dúdú àtòwú fún o máa súnmọ́ bí ẹsẹ̀ rẹ̀ méjèèjì yóò wá kọ̀ntínú wà tí máa jẹ fala yazalu ya'kulu wa yashrabu yóò kọ̀ntínú yóò máa jẹ yóò máa mu hatta yatabayyana lahu ru'yatuhuma ìjọ fi clear sí kó lè ní méjèèjì clearly dáadáa lọ́lọ́n bá sọ àyà kalẹ̀ pé minal fajr so tẹ́lẹ̀ wa kulu washrabu hatta yatabayyana lakumul khaytul abyadu minal khaytil aswad pẹ̀láyàdé ìyẹn ló dá confusion kalẹ̀ nẹ̀mí ìjọ pé òun lọ mú òwú àwọn míì wọ́n so mọ́ gbé bá pílò ìmí ó so mẹ́sẹ̀ kò tètè clear sí wọn
ọlọ́wà lámọ́lẹ̀ pé minal fajr fa'alimu annama ya'ni bidhalika al-laylu wan-nahar pé òwú dúdú òwú fún tí wọ́n mì ní pé dúdú tòru àti funfun tọ̀sán. lẹ́yìn àlàyé tí Al-Qur'ani wá ṣe àti ìmísí tọ́lọ́wọ́ tọ́lọ́wọ́ fi ṣàlàyé ọ̀rọ̀ yìí, ọlọ́wọ́ adẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ti wá ṣàlàyé fún àwọn sàábé rẹ̀ àlà clarity tọ́fẹ́ kó wà láàrin òru àti ọ̀sán. wasfan Ànábì describe in description tó ṣe yí pé la yada'u majalan lish-shakki aw al-jahl, tí ó ní fàyè ilẹ̀ fún yẹn dáútù ẹ̀ àbíyẹ̀ máa lóhun tí ẹ̀ mọ̀yí àbọ́n wà ignorance nípa ẹ̀ láà ó gbọ́dọ̀ wà ignorance nípa rẹ̀. Ibi tá Ànábì ti ṣàlàyé ọ̀rọ̀ náà dé. Ẹni tó yí sọ̀rọ̀ yí báyìí kọ́nà bá kẹrin náà níwó nìyẹn wa laysa yasihu fil adhhani shay'un idha hataja an-naharu ila wa laysa yasihu وليس يصح في الأذهان وليس يصح àbọ́lọ́ yìí ní pé kò ní lálàáfíà láyé o fil adhhani nínú ọpọlọ àwọn èèyàn ṣe òun nǹkan kò lè correct mọ́. níjọ́ tí na fẹ́ sọ yóò bá ti tó bá kẹ́ pó fẹ́ rí bó a ti fẹ́ sọ yìí kò sí tó right mọ́ láyé nìyẹn. kí ni jọ náà idha taja níjọ́ tí ọ̀sán bá tó ti need evidence tí ó prove ẹ̀ fún apé ọ̀sán láwà ọ̀gbọ́ àwà lọ́sàn ọdún wá ní orúláwà ní àbọ́sàn ooo tó bá gbé tó ti bí ilẹ̀ ṣe mọ́ mọ́ yẹn tó lè mọ́ mọ́ lọ́sàn àtúwáṣì bùkátà sí láti mọ́ wádìí pé ṣọ́sàn láwà bí irú ọpọlọ tó bá sọ orú ẹ̀ ọ̀rọ̀ kan lè connect lọ́dọ̀ ẹ̀ wà láyé ṣe àwọn àfáà mọ́ ń lò ní yìí níjọ́ tí ọ̀rọ̀ tó bá ti clear tó ti yanjú tàbá tún wá need more explanation lórí ẹ̀ ọ̀rọ̀ yóò need explanation ẹ̀kẹ́ mọ́ ọ̀rọ̀ yìí ti clear albáyánù wà dẹ́ ọ̀rọ̀ yóò need explanation mọ́ tó wá ní fìlà tí mo dé kọ́lọ̀ òun kọ́ sọ́rọ̀ black kí ẹ̀kọ́ tó wá ní ẹ lè ṣàlàyé báwo ló ṣe jẹ́ black wàlá ìṣàyẹ̀ ṣe dákúnṣe ó ní bí àyè ṣàlàyé rẹ̀ pé black ní fìlàyé àlàyé òun fẹ́ ṣe tí a sọ fún ẹni ẹ pé black ọwá òpé ní tó wà lè mú ẹlé fojú rẹ̀ rí báyìí tó wà mọ̀ pé black ní kò sí tó lè bí ṣàlàyé rẹ̀ albayanu wàdá láwọn onímọ̀ sí mọ́ sọ̀rọ̀ kan ṣe Islam Ibn Taymiyyah rahimahullah ọ̀rọ̀ náà pọ̀ náà rọ̀ wọ́n ni tawdihul wadihat min al-mushkilat tawdihul wadihat min al-mushkilat in tó ti clear tẹ bá tó fẹ́ mọ́ ṣàlàyé nǹkan yẹn problem ni o àbẹ́ ṣàlàyé problem ni pìlàtí master day kí ni kọ́lọ̀ kò wá ní àtútù x day ní tí tó fi jẹ́ wàlá ìṣà ṣe ṣàwò النهار لا يحتاج إلى الدليل كذلك هذه المسألة أردت النبي صلى الله عليه وسلم كوني دياتون لوري و إريمي مسألة كيجي ní pé
tàbá sọ pé alìfájírù 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 fàjírà alìfájírù màdàrá méjì ní fájírù mélòó méjì ní fájírù ومن باب الأحكام التي بينها الرسول صلى الله عليه وسلم تفصيلا. nínú àwọn ìdájọ́ tó ṣe bá Ànábì Muhammad sallallahu alaihi wasallam tó ṣàlàyé rẹ̀ fún wa nípa bá ti máa gbààwẹ̀ anna al-fajra fajra ó ní pé alìfájírù tá a máa lò fi gbààwẹ̀ yìí méjì ni wọ́n al-awwal alìfájírù al-kadhib alìfájírù alìfájàrí kan bẹ alìfájàrí òpùrọ́ ni kí la pé irú alìfájàrí yìí هو لا يحل صلاة الصبح huwa la yuhillu salata as-subh kò lè sọnù àṣùbá dẹ̀tọ́ ìyẹn ni pé irú alìfájàrí yẹn tá a bá rí àsìkò ọ̀nà àṣùbá ò tí tó ولا يحرم الطعام على الصائم. irú alìfájàrí bẹ́ẹ̀ kò lè sọ oúnjẹ dèèwọ̀ fáláwẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé irú tálìfájìrù yẹn bá jáde sàrí ò tí tán fájìrù náà sì ni làkínà ò fájìrún káàdì ọ lè jẹ́nu tíra mi kan pè ní fájìrún kàdó fájìrún méjì náà nìkan pè láti ní alifájìrún kàdó àfikà pè ní alifájìrú alìkáàdì alifájàrí ó pùrọ́ táà ní gbára lé táà bá rírú fájìrì bẹ́ẹ̀ àsìkò àṣùbọ̀ ò tí tó táà bá rírú fájìrì bẹ́ẹ̀ oúnjẹ sàrí ò tí tán ẹlẹ́ẹ̀kejì nínú rẹ̀ alifájìrú sadiq bá ń pè kí wà fá ọdẹnu tíra mi ó pè ní alifájìrú saduq ìgbọ́ o ìyí ò ní alifájàrí olódodo alifájàrí olódodo هو الذي يحرم الطعام على الصائم. irú alifájàrí olódodo yìí ó ní jọ́ ta bá ti rí irú fájìrù bẹ́ẹ̀ yuharrimu ta'ama ala sa'im ó ní ó sọ oúnjẹ di èèwọ̀ fáláwẹ̀ tí fájìrì yẹn bá ti jáde kò sóúnjẹ mọ́ àwẹ̀ ti bẹ̀rẹ̀ ويحل صلاة الفجر. òun ló sì máa ń sọ ìrun alifájàrí dẹ̀tọ́ ìyẹn ní ta bá ti rírú ẹ̀ lásìkò ìrun fájìrì tí ló ti tó عن ابن عباس رضي الله عنهما Abdullahi bin Abbas radiyallahu anhuma wa alayhi sọ́rọ̀ ajma'in ó gbogbo àwọn ọ̀rọ̀ yìí قال رسول الله صلى الله عليه وسلم ó lá Nabi sallallahu alaihi wasallam sọ báyìí pé alfajiru fajirani alfajiru ó ní alfajari jẹ́ ìwòye méjì ni ó lá Nabi sọ pé méjì ni ó فأما الأول ó ní ṣe alfajari alákọ̀ọ́kọ́ فإنه لا يحرم الطعام fa innahu la yuharrimu at-ta'am irú alfajari yẹn kò lè sọ oúnjẹ dèèwọ̀ fáláwẹ̀ ولا يحل الصلاة. kò dẹ̀ ní sọ̀nà àṣùbá dẹ̀tọ́ ìyẹn pé àṣùbá ò tí tó tẹ bá rírú ẹ̀ وأما الثاني àmọ́ alfajari ẹlẹ́ẹ̀kejì yìí يحرم الطعام irú yìí o yuharrimu dèèwọ̀ ويحل الصلاة. òun ló tún wá máa ń sọ ìrun di ẹ̀tọ́ ẹgbẹ́ ta bá ti rí àsìkò ló ti tó albayanu wa rẹ̀ واعلم أخي المسلم al'an a bá ti wá sọ pé alfajir méjì ni al-kadhub àti as-saduq al-kadhib àti as-sadiq bima nufarriqu baynahuma bima nufarriqu kí la fi differentiate láàrin méjèèjì ta fi mọ̀ pé hadha fajrun kadhib wa hadha fajrun sadiq afáwà tẹ̀síwájú fún wa pé أن الفجر الكاذب alfajir al-kadhib sórí alfajir ta pé al-kadhib yẹn هو البياض المستدير السابع المصعد لذنب السبحان. oníṣòro ohun ó dà gẹ́gẹ́ bí albayadul mustatil ohun náà máa ń sẹ́mọ̀ fún jáde lọ́ọ̀kan báyìí ni ó máa ti bí ẹni white báyìí ó máa jáde tó bá níbi tí oòrùn ti máa ń yọ níbẹ̀ sì ni yóò ti yọ tó bá ti wá jáde mustatil ni ìyẹn ni pé ká níbi tó oòrùn ti yọ alfajir fẹ́ jáde ní ìdájí kùtùkùtù tó bá jáde bí white yẹn báyìí yóò kàn jáde ní tí ó kàn mọ̀ bọ̀ báyìí yóò mọ̀ bọ̀ bẹ́ẹ̀ mustaqilan la musta'ridan hakadha yóò mọ̀ báyìí yóò mọ̀ nà tọ̀ mọ̀ bẹ́ẹ̀ albayanu wà dẹ́ tí ó pé yóò mọ̀ tọ̀ lọ bẹ́ẹ̀ bí ìgbà tí ẹranko kan nírù ní bẹ́ẹ̀ ló sì mọ̀ gùn lọ bẹ́ẹ̀ so irú fájìrù yẹn fajrun kadhib tó bá rí wẹ́ ma jẹun lọ Abubakar Siddiq radiyallahu anhu nínú àwọn àfáàrùwà wà ní Musannaf Abi Shayba wa ghayri dhalik wọ́n láyé Abubakar Siddiq oúnjẹ náà fìlà ń jọkàn bí ọmọ kí wọ́n bá wọn pé ẹ ní jẹ sàhúrù ni wà ní náfìlà ìjọwà pọ̀ pàtó wá stop lọ́wọ́ sí fájì jáde ó sí jáde bá tún kí náfìlà lọ bá tún lọ́wọ́
ìgbẹ́ pọ́n ṣe ń wo yí o kí ní gbogbo kan jáde ní sánmọ́ ó dẹ̀gbọ́n lọ bá tó kà sí lórí nẹ́fìlà ìṣúgbà ní pé alfajari yẹn kò ṣe kí ní jẹmọ́ kò tí ì dé ó bá tún lọ pé ó ti fẹ́ mọ́ sí bí ẹni rẹ̀dì díẹ̀ díẹ̀ àfájì fẹ́ mọ̀ díẹ̀ díẹ̀ ó yá àsìkò yí gangan ní alfajari albayanu wa dẹ́ so ìyẹn alfajiru alkadhib aw alkadhub òun máa ń funfun ni tó bá dẹ̀ ti funfun báyìí òun máa ń nàbọ̀ bẹ́ẹ̀ tí ní bẹ́ẹ̀ tẹ́rẹ bẹ́ẹ̀ nígbà tó ń bọ̀ aṣọ́nà bí tóòrùn ti máa ń wọ̀ ọ̀yádẹ́ ẹ̀yọ̀ ẹlẹ́gẹ̀ẹ́jọ́ ní alfajr as-sadiq huwa al-ahmaru al-mustatiru al-mu'taridu ala ru'usi ash-shi'abi wal-jibal òun tí ẹ̀ òun máa ń jẹ́ bí ń fẹ́ mọ́ pọ́n origin ẹ̀ white lápẹ̀ ẹlẹ́kan eléyìí a fẹ́ ṣe bí ẹni fẹ́ red al-mustatiru al-mu'taridu òun wá ní mọ́ bọ̀ wá straight báyìí òun á kọ́ mọ́ spread lọ báyìí náà ká ní kébi tó rùn tí mọ́ yọ rẹ̀ iyọ̀ tó ń bá yọ báyìí máa rí pé bí red báyìí red yẹn á fẹ́ mọ́ jáde red yẹn á mọ́ spread lọ báyìí náà á kọ́ spread lọ báyìí náà kó tó di pé a máa ṣe kí ni jẹ́ máa a máa bọ̀ báyìí alùbáwánì wà dé tí ó yẹ pé tó bá yẹ pé ẹ̀ bá wà níbi táwọn àpáta wà táwọn kíníkan wà ẹ mọ̀ rí báyìí yóò wá dàbí ìgbà pé kíní red yẹn orí àpáta gangan ní odò sí kò sí lórí àpáta ọ̀ but tápàtà bá wà náà kan yí báyìí tẹbá wà wò báyìí a wá dàbí pé orí àpáta yẹn gẹ́gẹ́ òní rẹ̀dì yẹn ti ń bọ̀ ilé náà pè ní alifájúrú alimuntashir fi turuqi wa sikak wal buyut wa hadha huwa alladhi tata'allaqu bihi ahkamu siyami as-salah òun ni ó padà mọ́ wá spread bọ̀ tí ó wà kárí gbogbo ilé ayé pátá tí yóò padà fi wá rí pé ilẹ̀ ti mọ́ eléyìí níjọ́ tó bá ti jáde òun lásìkò òun tó kété tó bá ti jáde òun lẹ́n tí bá ń jẹ sàárì ó gbọ́dọ̀ jẹ sàárì mọ́. Ànábì sallallahu alaihi wasallam ní àdíkì Samura ó ní la yaghurrannakum adhanu Bilal tí Bilal bá pè ní láàárọ̀ ní ìdájí ẹ má gbà tọ́jẹ́ pẹ̀lú rẹ̀ o Bilalu ìrun pípè Bilal nígbà náà ìrun òru ni ìrun pé káwọn èèyàn ti tètè máa jí albánu àdẹ́ tọ́ ó ní wala hadha al-bayan ẹ ti má jẹ́ kí funfun tó wọ́kọ́ mọ́ ń jáde yẹn náà ẹ má jẹ́ ó tàn yóò àsìkò tí tó sàlódẹ̀ tí tán ògùn tí tán hatta yastatir tí ó fi di tí ó wá spread yẹn gangan ni a fi mọ́ pè ní al-fajr. Ibn Ali Tálíkì ibn Ali radiyallahu anhu ó dá Nabi sallallahu alaihi wasallam sọ yí pé kulu washrabu kulu ẹ máa jẹ ẹ máa mu wala yaghurrannakum as-sati'u al-musa'ad ẹ má jẹ́ kí tí ma ń yọ tí ó mọ gùn bọ̀ wá sí ọwọ́ ẹ̀yìn padà báyìí ẹ má gbàtọ̀ jẹ́ pẹ̀lú rẹ̀ òkè ṣe fájìlù tẹ́ gbára lé o wa kulu washrabu ẹ máa jẹ ẹ máa mu hatta ya'tarida lakumul ahbar títí tí tó mọ red tó mọ spread báyìí yẹn tí yẹn ó tó dé ìgbà tí yẹn bá tó dé ohun lẹ́ẹ̀bì sọpẹ́ ti wà ní alfajiri ti tó ìgbà yẹn lẹ́ẹ̀ tó ní jẹ sàárì mọ́ ìgbà yẹn lásìkò orun àṣùbá lọ́tọ̀ọ̀tọ̀ albayanu wáadẹ́ idan hadha huwa alfajir in tó ń pè ní alfajir òní àti ìpín tí alfajir pèsè naqifuna hatta nu'addiya salata al-maghrib nasallallahu jalla fi ula an yuwaffiqani wa iyyakum lima yuhibbu wa yarda wa sallallahu wa sallim ala abdika wa rasulika Muhammad wa ala alihi wa sahbihi ajma'in subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu السلام عليكم في سؤال وقت الصلاة تفضل ايش عندك يقولني إنه الصلاة خير من النوم شيء على قفونك وقبني أبلاك هذا محل خلاف فقهي هذا محل خلاف فقهي àwọn onímọ̀ náà fuqaha ẹnu wọn kò lórí pé ìgbàwo albayan wada walitanazu' al-adillati fi dhalik àwọn ẹ̀rí tó dẹ̀ wá náà oníkálukú wọn ni wọ́n rí nǹkan sọ iná mas'ala tó sì ṣe pé ń bí tẹ́rì rẹ̀ lágbára dé tí méjì jọ ń dàbí kó ń jọ dé ẹ máa wo pé ìwòlẹ̀ fẹ́ tì síwájú ní méjèèjì albayan wada
ló fi jẹ́ pé wallahu a'lam èyí tá a bá tán bá ń ṣe lọ́dọ̀ ẹni onímọ̀ tá a bá lọ gbogbo ẹ̀ náà ló ṣe déédéé ìmọ̀. àwọn akọ́ pé inú wa kọ́kọ́ pé as-salatu khayrun minan nawm àwọn tí wọ́n sọ nínú àwọn àfáà tó máláyé kan wá wọ́n ní ṣe bí túmọ̀ as-salatu khayrun minan nawm ó ní pé ìrun kíkí lóore ju ọ̀nà ṣoṣo lọ pé so alákọ̀ọ́kọ́ ìrun yẹ ká sọ pé torí pé ẹni tá à ń pè yẹn ó sì ń sùn lọ́wọ́ ìwọ̀n tẹ́ bá ní kẹ́ pé ní ẹlẹ́ẹ̀kejì ó ti jí already torí ìrun pípẹ́ alákọ̀ọ́kọ́ ti kọ́kọ́ jílẹ̀ tẹ́ bá ní as-salatu khayrun minan nawm ayu nawm al-bayanu hada i'tibaru wọ́n tàwọn afẹ́ ilẹ́kì ìdáwọn náà sọ àwọn náà rí nǹkan sọ wọ́n ní as-salatu khayrun minan nawm èyí tàà ń sọ yẹn nadharu nìyún ráyù nìyún kìí ṣe wáhàí kí náà pé ráàì ìwòye ní kìí ṣẹ̀rí pẹ́ta bá ní ká wo àwọn ẹ̀rí tó wá látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam ó jọ pé bí ẹlẹ́ẹ̀kejì yẹn gangan wọ́n ní ká ti mọ̀ wa ala kulli hal shaykhuna al-allamah al-mujaddid al-faqih al-usuli Muhammad ibn Salih al-Uthaymin rahimahullah àwọn mú ọ̀rọ̀ kan wá mẹ́rin wọ́n tàbá ti wà láwùjọ kan tó wáyé pé lẹ́ẹ̀kejì ni wọ́n máa ń ṣe ń bẹ̀ káwàrá fún wọ́n lẹ́ẹ̀kan máa ṣe lọ táà náà bá fẹ́ pè nù ká sì máa pè ní ẹlẹ́ẹ̀kejì ká wo bí i ká mọ̀ ẹ́ kí yẹn wá dá nǹkan lẹ̀ láwùjọ àwọn mùsùlùmí jẹ́ bí àwọn tí ìmọ̀rú ẹ̀ tó strange wọ́n á fi kúrò jẹ́ yìí dá nínú ìgbà àwọn liqa'at tí Shaykhuna al-Muhaddith Ali ibn Hasan al-Halabi rahimahullah tí wọ́n máa ń sábà ní mas'ala kan yàtọ̀ sílẹ̀ ó ti jẹ jáde wípé àwùjọ bí tẹ́ bá wà in táwọn èèyàn ò bá ti mọ̀ ní ìdájọ́ ẹ má kọ́kọ́ ṣe ẹ kọ́kọ́ sọ ni ẹ kọ́kọ́ fi ìmọ̀ rẹ̀ mọ̀ wọ́n náà ẹ ti ṣe ní lecture ẹ ti ṣe ní wàásí ẹ ti ṣe ní khutbah so àwọn èèyàn ti máa gbọ́ wọ́n ti máa gbọ́ wọ́n ti máa gbọ́ so ń jọ́kíjọ́ tẹ́ bá padà ṣe kò ní strange mọ́ ó ti sọ fún wa pé ó wà nùsùn ṣùgbọ́n àwọn èèyàn mọ́ ìwọ́kàndé wá ṣe lákọ̀wọ́n ní ẹwọ́ tún láwọn ilé tún gbédé o ẹmọ̀ gbàwá o àmàtúnmọ́dó lé o Allahumma illa àfin tó bá ṣe pé ojú kan náà ní ṣẹ̀rí àdúró sí ibi ọ̀rọ̀ bẹ́ẹ̀ ìwọ́n náà máa wulẹ̀ wọ́n ṣe kí ni jama wọ́n jẹ́ kọ́rọ̀ yóò dàrú ibi tí àwọn èèyàn bá mọ́ ṣe nǹkan míì tó wà opposite ibi tí ṣẹ̀rí àdúró sí ó ní kí ni jama àdúró sí àmọ́ al-masailu lish-shahadiyya tó yẹ pé àwọn àlùfáà láǹfààní kan fojú mọ̀ wó lọ báyìí kan tún fojú mọ̀ wó lọ báyìí tí kan bá ti convince àwọn èèyàn kẹ́ tó lè change nǹkan yẹn mọ́ wọn lọ́wọ́ ẹ jẹ́ ká láyé síwájú tẹ́bá kan yẹ́rẹ́ bẹ̀rẹ̀ lójijì kí ni yóò dìjọ máa yóò dẹjọ́ yóò dáríwó pé àtúndílé rí o àmọ́dú ilé o sallallahu alaihi wa lakum at-tawfiq wa sadad wa sallallahu wa sallim ala abdika rasulika Muhammad wa ala alihi wa sahbihi ajma'in subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik. Assalamu alaikum wa rahmatullah.